ọmọ ẹ̀yìn mọ́tò lu ọ̀gá ẹ̀ ní jìbìtì, ọkọ̀ tí símẹ́ǹtì kún inú ẹ̀ Bamu ló jí gbé sá lọ. Títí di bí a ṣe ń sọ yìí làwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ṣì ń wá ọmọ ẹ̀yìn mọ́tò tírélà kan, Bọ́lájí Johnson, tí wọ́n fẹ̀sùn kàn pé ó wa tírélà ọ̀gá rẹ̀ lọ pẹ̀lú àpò símẹ́ǹtì 600 bags tó wà nínú rẹ̀. Aláròyé gbọ́ pé ó pẹ́ díẹ̀ tí Johnson ti ń ṣiṣẹ́ pẹ̀lú ọ̀gá rẹ̀ yìí tó sì máa ń tẹ̀lé lọ síbi gbogbo tó bá ti ń lọ láti já ẹrù. Ọ̀pọ̀ àwọn oníbàárà títí débi tí wọ́n ti ń gba símẹ́ǹtì ni wọ́n ti mọ̀ ọ́n pé ọmọ ẹ̀yìn ọkọ̀ ni Johnson ń ṣe lábẹ́ ọ̀gbẹ́ni Adélakùn Joshua tí í ṣe ọ̀gá rẹ̀. Lọ́jọ́ Ìṣẹ́gun Túsídéé ọjọ́ 7 oṣù yìí ni ọ̀gá rẹ̀ gbé mọ́tò tírélà fún kó lọ́ọ́ fi kó símẹ́ǹtì wá lára ọ̀kan nínú iléeṣẹ́ Dangote tó wà nílùú Ìbèṣè nípínlẹ̀ Ògùn. Ṣùgbọ́n èyí tí Johnson bá padà wá bá ọ̀gá rẹ̀ níbi tó dúró sídìí ṣe ló wa tírélà náà lọ ráúráú pẹ̀lú gbogbo símẹ́ǹtì tó wà nínú rẹ̀. Nígbà tí Joshua kò rí ọmọọṣẹ́ rẹ̀ pé kó padà dé ló lọ́ọ́ fọ̀rọ̀ ọ̀hún tó ọ̀gbẹ́ni Isa Saheed tí í ṣe ọ̀kan lára àwọn ọ̀gá iléeṣẹ́ Ifitex tó ní ọkọ̀ tírélà ọ̀hún. Ọkùnrin yìí ló ṣẹ̀ṣẹ̀ lọ́ọ́ fọ̀rọ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá tẹ̀sán Ìmáṣàyí létí. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Ọmọ́tọ́lá Òdútọ́lá fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ lólú iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà tó wà ní Eléwéran nílùú Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn níbẹ̀. Ó sọ pé máníjà iléeṣẹ́ náà tó ní mọ́tò tírélà ọ̀hún ló lọ́ọ́ fẹjọ́ sùn ní tẹ̀sán. Ní báyìí a ti fọwọ́ òfin mú dẹ́rẹ́bà mọ́tò tírélà ọ̀hún jù sáhàámọ́ wa. Ó ń ràn wá lọ́wọ́ gidigidi nínú ìwádìí tá à ń ṣe. Àwọn aláṣẹ iléeṣẹ́ Ifitex tó ní mọ́tò ọ̀hún láwọn kò mọ ọ̀gbẹ́ni Johnson tí í ṣe ọmọ ẹ̀yìn mọ́tò ọ̀hún rí rárá, pé Joshua làwọn mọ̀ rí o, òun làwọn sì gbà sẹ́nu iṣẹ́ láì jẹ́ pé àwọn tó ní iléeṣẹ́ mọ ẹni tó gbé mọ́tò fún. Alukoro ní kódà ọ̀rọ̀ ọ̀hún kọ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn CP Alámùtú Abíọ́dún lóminú tó sì sọ pé lọ́pọ̀ ìgbà làwọn dẹ́rẹ́bà mọ́tò tírélà àtàwọn ọmọọṣẹ́ wọn máa ń lẹ̀dí àpò pọ̀ láàrin ara wọn láti jí tírélà iléeṣẹ́ tí wọ́n ti ń bá ṣiṣẹ́ gbé sá lọ. Ó ní lára ọ̀nà kan táwọn lè gbà láti dẹ́kun ìwà ọ̀daràn ọ̀hún báyìí ni káwọn da ọlọ́pàá sójú ọ̀nà lọ́pọ̀ yanturu kí wọ́n sì máa yẹ àwọn tírélà náà wò dáadáa nígbà gbogbo kí wọ́n lè fọwọ́ òfin mú àwọn ọ̀daràn láàrin wọn. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.